ẹ̀yin t'Anike Ami, ẹ̀yin tún dàná, ẹ̀yin ti Jire Ogunleye, ẹ̀yin Habeeb Alagbe, ẹ̀yin ti Dammy Oni, ibo lẹ wà náà, ó yẹ súnmọ́ bí ọ̀rọ̀ kan yìí. Ṣé ẹ ti wo ONIGBESE DEBTOR lórí Jire Ogunleye TV? Ẹ gbọ́, ṣó yẹ kí fíìmù yẹn ní part 2 àbí kò yẹ kó ní part 2? Ṣé ibi tó tọ́ sí yẹn náà ló yẹ kó tán sí ṣá? Ṣé ẹ mọ̀ pé àwọn kan ń jẹ gbèsè lójú ayé, àwọn kan ń jẹ gbèsè nídàkejì? Èdùmàrè ò ní ṣe wá lónígbèsè o. Ṣẹ́yìn náà ti wo ONIGBESE? Ṣé ibi tó parí sí yẹn ló yẹ kó parí sí ni? Abẹ́ ń dúró de apá kejì. Tẹ́ ẹ bá ń dúró de apá kejì sinimá ONIGBESE, ẹ máa tẹ like, comment àti shares. Òun ló máa fi hàn. Á jẹ́ kí orí Jire Ogunleye kó wú láti gbé apá kejì ẹ̀ jáde o. Ṣé ẹ ti gbọ́? Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ má lọ lásán. Ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ tan notification bell. Ẹ lè máa rí gbogbo àwọn fíìmù yẹn bá a ṣe mú wá fún yín lẹ́yọ̀kọ̀ọ̀kan èjèèjì. A ò sí níbí láti upload content ẹnìkankan o, ṣùgbọ́n ohun tá a wà ń bí ni fún láti sọ fún yín àwọn sinimá tó dùn tó ṣe é wò lórí YouTube. Kí wá nìyí tá a mú wá? ONIGBESE DEBTOR is a powerful 2026 Yoruba drama streaming on Jire Ogunleye TV, starring Jire Ogunleye, Anike Ami, Habeeb Alagbe, and Dammy Oni. The movie explores the devastating effects of debt, financial struggles, family responsibilities, and the dangerous choice people make when pushed to their limits. Ẹ̀yin náà ti mọ̀ pé ẹni bá máa gba àwìn àkàṣù, ó di dandan kó gbọ́mọ ẹlẹ́kọ̀ọ́jú. Sinimá yìí kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ọgbọ́n àti ìmọ̀ lóríṣiríṣi. Bẹ́yìn bá wá ń retí apá kejì, ẹ máa fi sí abala àríwísí wa, ìyẹn comment section, wípé we are waiting for part 2 of this beautiful movie. Apá kejì dẹ̀ tètè máa jáde láìpẹ́. Ẹ̀yin náà trust wa náà. Lẹ́yìn ìtàgé, ẹ mọ̀ pé a kì í hìrà débi pé a ó hìrà tí ò lọ́mọ́nú. Bẹ́yìn ò báyìí tí ì rí DEBTOR ONIGBESE, ẹ máa lọ sórí Jire Ogunleye TV kẹ́ ẹ lọ wò ń bẹ̀. Ẹ máa gbádùn ẹ̀ náà. Ẹ̀yin náà mọ̀ wá, ẹ mọ̀ ṣe wà. Lẹ́yìn ìtàgé, bí ẹni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ tan notification bell. Ẹ wò, ẹ kí n tún wá lọ sí orí YouTube báyìí, kí n tún lọ bá yín mú nǹkan mi wá jàre. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n wá o. Ó dàbọ̀.